ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi ẹ tí ń wò ní lójúmọ́ ètò ní orúkọ ìtẹ̀mí náà kò yí padà o àṣọmọpá ẹ̀rọ Dámíró Daniel tí náà ní aláṣẹ ọtí olùdarí ojúlé iṣẹ́ àwọn náà lè Kásùmọ́ Ìṣọ̀lá ọmọ pupa pé táyà ọkọ ẹkọ ọkọ ìyá ìbejì lójúmọ́ ètò ní ètò yìí náà lẹjà sẹkẹ ẹyà mọ sí àṣẹ Olúwa lẹ́gbẹ̀ẹ́ mi níbi àbáwò yẹn rí mo fọlẹ àlejò kan wọlé bẹ́ẹ̀ máa fẹ́ fún wọn náà ká dárúkọ wọn kan fún hàn fẹ̀yìn ara ilé ẹ ká san o bàbá. ẹ ká san o níbi ọgbọ tí ẹ ti ń gbọ́ wa lílọlọkọ lọnà lẹ́yìn odi èmi ní tí ń lè tọ̀ọ̀tọ̀ pásítọ̀ Ajínrere Ẹgbẹ̀dẹ Matthew. ibi yẹn ti ń wò wá. níbi kankan tí ẹ ti ń wò wá. pásítọ̀ Ajínrere Ẹgbẹ̀dẹ Matthew àwọn náà lè agbálọ́lejò lójúmọ́ ètò ní sẹ́rí ètò àṣẹ Olúwa síwájú ń tẹ́ fúnká tẹ̀síwájú bàbá ẹ̀ fún ilé àdúrà. ok Ọlọ́run ọba Jésù Kristi. Ọlọ́run ló ta ilẹ̀ bí ẹni tẹ́ àní Ọlọ́run ta àwọ̀ sọ́mọ̀ bí ẹni taṣọ. ní ìwé Gẹ́ẹ́sì sẹ́ Ọlọ́run dá iná ilé àwòrán ara o ó sẹ́ pàṣẹ pé ká mọ bí ṣe ká máa rẹ̀ sí. mo gbàdúrà lónìí fún ilé iṣẹ́ yìí Ọlọ́run ìpè kó wọ́n di ilé iṣẹ́ náà mú ètò náà Olúwa kó gbàkóso ìbẹ̀rẹ̀ àárín àti Olúwa kó náwó agbára ọni tí ó gbé ilé iṣẹ́ ìkalẹ̀ Olúwa kó yọ ọlẹ́ agbára gbogbo etí tó ń gbọ́ wa lọ́sàn-án etí tòní etí náà kò ní jì ojú tó ń wò wá ojú náà kò ní fọ́ o lórúkọ Jésù Kristi Olúwa wa. àmín 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 lórúkọ Jésù Kristi àmín. bàbá lójúmọ́ èyí tó ní bí sáà fẹ́ gbà bí sáà fẹ́ yà á sọ̀rọ̀ nípa àṣẹ yíwọ́ nana ìpè ìbẹ̀wò náà là á fi sọ̀rọ̀ lẹ́kẹ̀ẹ́ lọ́sàn ètò ní bàbá wò dáadáa oríṣìí ìpè mi ló wà. ok ìpè tó wà ìyá rẹ̀ sọ ní ṣókí ìpè mẹ́ta lẹ́mọ̀ọ́nù balẹ̀ ti ọ̀sán etí tòní ìpè mẹ́ta. ìpè mẹ́ta ni ọ̀dà ẹ bá mi tú dẹ́kan. nínú ìpè mẹ́ta tó wà láti ẹ̀dá Ọlọ́run sí ènìyàn ìpè àkọ́kọ́ lè pè tí Ọlọ́run ń pe ènìyàn nígbà tí ó wà nínú ìyá ẹ̀ ìpè tí Ọlọ́run pe ènìyàn nígbà tí ó wà nínú ìyá ẹ̀ tí wọn kò tí ì bí ẹlẹ́pẹ̀ tó wà nínú oyún ó lè pè àkọ́kọ́. ìpè àkọ́kọ́ náà. ìpè kejì ó lè pè tí Ọlọ́run ń pe ènìyàn nígbà tó bí tán èmi àwa gbọ́ pé wá mo fẹ́ rán ẹ léṣẹ́ báyìí sí gbogbo àgbáyé láti máa jẹ́ fáwọn ènìyàn ìpè kejì nìyẹn. ẹlẹ́kẹta. ìpè kẹta ó lè pè pé ìyẹn jẹ́ ìpè gbogbogbò tí kò ká ẹnìkan sí. ìyẹn kò kọ́ nìkan. ìpè ọjọ́ ìkẹyìn ni Ọlọ́run máa pe gbogbo apádà lọ sílé tí kò ká ọkùnrin àtóbi yẹn kò ká ẹnìkan sí. ó dà ìpè kẹta. bàbá láàrin ìpè mẹ́ta náà mo fẹ́ mọ ìyàtọ̀ àṣẹ yíwọ́ nà kálukú torí àṣẹ ìpè ìwé náà là fi sọ̀rọ̀ nípa ẹ̀ lójúmọ́ ẹ lọ́sìkò yẹ owó yìí àbẹ̀rẹ̀ àwọn ìfọ̀lẹ́ kúlùkù sọ Olúwa pé mi o Ọlọ́run ló pé mi o bàbá ló pé mi o òun náà ló rán mi níṣẹ́ nínú ìpè mẹ́ta yẹ sọ yìí ìpè alákọ̀ọ́kọ́ ìpè yẹ wọ nínú ọyún àṣẹ ìṣòwò lérí tiẹ̀. àṣẹ wọ̀ lérí pè tó wọ̀ nínú ọyún nígbà tí àti ibi tí àwọn ènìyàn tó ń gbọ́ wa lẹ́nu ilé tí wọ́n ń wò wá báyìí fèsìfèsì báyìí tí a bá wo ìwé Jeremia orí ìkíní rẹ̀ ẹsẹ̀ ìkarùn tí a bá kà á gbogbo ohun tí a ń sọ níbi á yé wọn dáadáa ìyẹn ní Bíbélì o tí a bá wo Bíbélì Jeremia orí ìkíní ẹsẹ̀ karùn tí a bá kà á á yé wọn sí ibẹ̀ Olúwa ti mú jáde tó pé ní pé nígbà tó wà nánà ni mo ti mọ̀ ẹ́ tí mo sì ti yà ọ́ sọ́tọ̀ ní wòlíì wípé nígbà tán a bá bí ọ kó bẹ̀ẹ̀ sí láti jẹ́ iṣẹ́ tí mo rà ẹ́. ẹ jẹ́ òní Olúwa bá pè lọ́tì yóò bá wọn nánà yóò Olúwa ti pè irúfẹ́ náà wòlíì ni a máa ń wà. ọ̀pọ̀ ń jẹ́ wòlíì ọ̀pọ̀ kò sì jẹ́ wòlíì ẹ̀bùyọ́ Ọlọ́run bá fún Olúwa nígbà tán a bá wọ́n bí i lọ́ọ́ fún mọ̀ pé ṣé wòlíì lélẹ́yìí ṣé Ajínrere lélẹ́yìí ṣé báyìí lélẹ́yìí iṣẹ́ wo ló fẹ́ ṣe ẹ̀bùn yẹ kálukú tiẹ̀ ni. ẹ mọ̀ pé Jésù Kristi fún Jésù kí àwọn tó bí Jésù lé Olúwa ti rán áńgẹ́lì Gábíẹ́lì ló ti kọjú sí Màríà pé ìwọlé náà tí a kọjú síṣẹ́ lọ́wọ́ rẹ̀
àsọtẹ́lẹ̀ tó sọ yẹ ó lé ìwọ ó ní oyún kan nínú rẹ ó sì bí ọmọkùnrin kan ọmọ náà ìjọba ẹlẹ́dẹ̀ yóò wọlé èjìká rẹ̀ ìyanu lọ́wọ́ máa porúkọ rẹ̀ ìtumọ̀ èyí tí ń jẹ́ Emmanuel ìtumọ̀ Emmanuel pé Olúwa wọ̀ pẹ̀lú wa. Màríà wá sọ fún áńgẹ́lì yẹn pé èyí ṣe tí eléyìí fún máa wáyé nígbà tí èmi ò tí ì mọ ọkùnrin. Áńgẹ́lì Gabriel wá sọ fún un pé ohun tí ó mú jáde láti ara rẹ̀ láti ẹ̀dọ̀ Ọlọ́run ni. Ìyẹn lè pé ó sì jẹ́ oníṣẹ́ ìyanu ọlọ́gba gbogbo àwọn ènìyàn là kó o lè ná wàhálà ìdààmú. Ìyẹn lè pé Olúwa ló ràn wá. Ìyẹn tó fẹsẹ̀ múlẹ̀ lépa pé kí a tó bí kátà ẹ̀tọ́ inúyún ẹ̀ Olúwa ti yàn án ká ti gbé ẹ jáde tí gbogbo ènìyàn ti ń retí ẹ̀. Ọ̀dà bàbá wo ẹ̀sọ́ rí pé ìgbà ọba bẹ́ẹ̀ni tán ilé Ọlọ́run tó ń pè ní lásìkò ẹ̀ ọba náà bá pè ní lásìkò ìgbà wọn ti bí tán àṣẹ ìṣòwò náà ò ká ẹ̀. Àṣẹ wà náà tó bá jólúwa ló bá pè é lóòótọ́ àṣẹ wà náà àṣẹ wà náà bó bá jólúwa ló bá pè ẹni yẹ. Bàbá lọ sínú ìwé Títù orí 5 orí 1 ẹsẹ̀ 5 àṣẹ wà náà pé adélọ́yé báyìí lolúwa wọ́ pé ni pé iṣẹ́ báyìí ni mo fẹ́ ràn iṣẹ́ báyìí ni mo fẹ́ ràn iṣẹ́ báyìí ni mo fẹ́ ràn Olúwa ń bá ẹni ọ̀sọ̀ lójú kò ojú báyìí fèsì fèsì báyìí níyẹn mọ̀ rí i pé àwọn áńgẹ́lì kan lè ń bá ọ sọ̀rọ̀ yìí lọ́wọ́ tí wọ́n mọ̀ rí fèsì yẹn a máa jọ sọ̀rọ̀ báyìí pé bí ó bá jáde fún mi báyìí ló mọ̀ rí fẹ́ pẹ̀lú ẹ̀kún àti wà ìrònú gan ẹlòmíà fún jáde ẹlòmíà ń sákàkiri tí ó lè jẹ́ láìsàn ẹ̀fọ́ ṣùgbọ́n lónìí ọ̀pọ̀ owó tó Olúwa kó pè wọ́n tó jẹ́ pé fúnra wọn ẹ̀fọ́lé Olúwa pè hàn o ìwọ̀n bẹ́ẹ̀ pé àpẹẹrẹ wo lòun rí tó Olúwa kò lẹ́ẹ̀bà ẹ̀ sọ kí mọ́ mọ̀ àpẹẹrẹ kan o gbọ́dọ̀ rí àpẹẹrẹ wípé Olúwa ló bá mi sọ̀rọ̀ o òun báyìí ló bá mi sọ òun báyìí ló bá mi sọ bẹ́ẹ̀ a bá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹlòmíẹ́ kéré nǹkan sọ ẹ lè ọ̀ká ò náà ló mọ̀ pé Olúwa ló pẹ́ o Olúwa kò sọ pé àwọn tó Olúwa pè Olúwa lè yọ sí wọn fèsì báyìí láti bá wọn sọ̀rọ̀ àwọn mẹ́ẹ̀wọ̀ ó lè jí lójú àlà Olúwa ti bá wọn sọ̀rọ̀ àwọn mẹ́ẹ̀ ó lè jí nínú ìran ojú oorun náà Olúwa ti mọ ìran wọn léṣẹ́ tí wọ́n á máa ṣe iṣẹ́ ìyanu olómẹ́ẹ̀wọ̀ ó lè jẹ́ lépa àsọtẹ́lẹ̀ pé báyìí lolúwa wí lolúwa ti gbé jáde pé mo ní láńjá gbá ìlọ bí ọba jáde fún ma padà lẹ́yìn èpè ìgbà tó bí ni ọ̀nà tí mo tó wà má di ẹnẹ. Máa fọ ẹlẹ́kẹta nínú sínú ntàntànà bàbá nítorí àkókò náà kò gbani lọ́yè lọ́pọ̀ láàrin pé wòlíì o pásítọ̀ o ṣé ó jura wọn àkọ́kọ́ ìpè yẹ ìránṣẹ́ Ọlọ́run bó Olúwa bá ti pè ẹnìkan ìbáàjò ni ó wà nánà lolúwa pè fún nǹkan ibi ìbáàjò ni ó ti bí lolúwa bá pè ìránṣẹ́ Ọlọ́run lè gbogbo wa. Ìránṣẹ́ Ọlọ́run lè gbogbo wa jẹ́. Lépa ipò lè mú básítọ̀ jáde yẹ pé wọ́n fojú yẹ básítọ̀ ná básítọ̀ yẹ lè rí pé olíye wòlíì ló jẹ́ olíye àpọ́sẹ́lì ló jẹ́ olíye ẹlẹ́bojútó ló jẹ́ olíye ààrẹ ló jẹ́ òun lẹni tí ń pàṣẹ òkudu ìjọ yẹ lókudu àgbáyé òun là ń pèlè ààrẹ bẹ̀sìdán ìjọba yìí ẹlẹ́bojútó wọn látẹ̀lé tiẹ̀ òun náà ní gbìmọ̀ o ṣùgbọ́n lẹ́yìn gbìmọ̀ yẹ ẹlẹ́bojútó wọn ló kàn lẹ́yìn tí ìgbìmọ̀ ìta rẹ̀ yẹ lẹ́yìn ẹlẹ́bojútó wọn àpọ́sẹ́lì wọn ló kàn bí ikọ̀ ìdẹ́pọ̀ àpọ́sẹ́lì kò lè jẹ́ ẹlẹ́bojútó àpọ́sẹ́lì hàn ló kàn lẹ́yìn àpọ́sẹ́lì hàn lè ń kan wòlíì hàn lẹ́yìn wòlíì hàn lè ń kan olùṣọ́àgùtàn lẹ́yìn olùṣọ́àgùtàn wọn níbẹ̀ náà ó lè kan ọjọ́ ìrere àgbáyé lẹ́yìn ọjọ́ ìrere àgbáyé ẹ kan àwọn evangelisi àwọn ṣẹ̀ṣẹ̀ jáde iṣẹ́ ìránṣẹ́. Ọ̀dà bàbá dábàá wo lónìí àwọn ìránṣẹ́ Ọlọ́run wọn pọ̀ gẹ́gẹ́ pé ẹ ṣe sọ tẹ́lẹ̀ wọn pọ̀ dáadáa ló jẹ́ fọ́lì kúrúkọ Ọlọ́run ló pẹ́ mi bàbá ṣé láàrin méjì náà á rí onímí ẹ̀ láàdúró ká máa fọ́lì ó yá lórúkọ Jésù ọ̀gá ẹ̀ ló ṣe é wọ̀ o gẹ́gẹ́ pé ẹ ṣe pé ààrẹ pé ẹ ṣe sọ pé ààrẹ ń dìsín ẹdí mo fàlẹ́ oní owó lè kó evangelist kò sanwó yẹn kò tẹ́ yìí kò dá ìdá mẹ́ta wà bí. olùdíje àná ò sọ pé òkò tó ètò òkò ìbátan ẹsẹ̀ Jésù.
lójú ni àwọn sì ń ti ọmọ ẹrẹ wọn bò lórúkọ Jésù ọ̀gá wọn ló sì dúró yín lórúkọ Jésù oyà Olúwa pàṣẹ fún ọmọ rẹ sọ́nẹ́tọ̀ fún ọmọ iṣẹ́ kó gbó kó gbàdúrà léwájú fọ́gà sọ́nẹ́tọ̀. bó bá jọ̀gá lọ fẹ́ gbàdúrà fún kọjọ́gá yẹn gan lọ ọmọ iṣẹ́ fẹ́ gbàdúrà fún ọmọ iṣẹ́ ìgbẹ́dọ̀wọ̀ lórí ìkọlà ni. kó fún gbàdúrà fún ọjọ́gá bá jọkọ̀ ọ̀gá àjọkọ̀ ni lójú sùn nẹ́ni ẹ̀sùn nẹ́ni ọ̀gá lè dúró ṣùgbọ́n bá ọmọ iṣẹ́ bá fẹ́ gbàdúrà fún àwọlẹ̀ ọmọ iṣẹ́ àwọlẹ̀ ni ọ̀gá náà mẹ́yọ bá mọ̀ pé Ọlọ́run lọ́jọ́ pé àwọn ọ̀gá kan lè dìde kọ́kúlẹ̀ yẹlẹ pé ọ̀gá bu ọlá fún Ọlọ́run kò ṣe ó bu ọlá fún ọmọ iṣẹ́ o kò ṣe ó bu ọlá fún ọmọ iṣẹ́ ó bu ọlá fún Ọlọ́run ni ṣùgbọ́n ọmọ iṣẹ́ gbẹ́dọ̀ kúlẹ̀ ni ìjọ union dá ibà yìí ká sọ pé báyà fẹ́ sí ìránṣẹ́ ìwọ̀n bí ìjọ àbá lágbà àbí jákọ́ọ̀nì àbí àgbà ìjọ àbí ọmọ ìjọ kan fẹ́ gbàdúrà fún ìránṣẹ́ Ọlọ́run ìyá ọmọ ìjọ yìí àbí alágbà àwọn ló gbẹ́dọ̀ kúlẹ̀ fún àwọn kó gbàdúrà fún ìránṣẹ́ Ọlọ́run ìwọ̀n tó yẹ pé ẹni pẹ̀lẹ́ àpẹ̀ wọn. torí ẹni pé là á pé wọn gbogbo yìí náà yẹ ń wo wa lásìkò yẹ wẹ yìí mọ kí dáadáa o èrí kan ní Ọ̀sọ́lọ́ TV òun náà lẹ ń gbádùn ẹ̀yin pẹ̀lú àlejò mi gbáǹkọgbé àlejò pásítọ̀ olùyọjínrere Ègbèdè Matthew àwọn náà làgbà lọlẹjọ ní àsìkò yẹ wẹ yìí lẹ́yìn náà ń jàǹfààní ẹnana ilé bàbá torí àgọ náà ti ń sáré ẹ̀yin àbáwò lọ́yọ̀ òní gẹ́gẹ́ pé pásítọ̀ ṣe pọ̀ èyí wọlé ọ̀pọ̀ èyí òkúlùkù ńláńfọlẹ Ọlọ́run ló pè mí Bíbélì ní nítorí lépa ẹṣọ lẹlẹ fún mọ wọn àmọ́ ń fẹ́ ìkẹtọ bá ń sọ dẹkẹ ṣẹun irú oníyé Ọlọ́run kò pẹ fúnra kò pẹ nánà o kò pẹ nígbà bíi tán o bí a bá dèjọ ẹni ká lè fún dáàmọ ká lè fún tètè mà wáyé kọlọ ìṣọọṣì wọn. oníyé Ọlọ́run kò pẹ yóò bá jẹ ń pẹra ẹ ó bá ti dé lébi kan bó bá ti ṣe é gbàdúrà bó bá gbàdúrà lọ títí bó bá fẹ́ lọ èèyàn ti rí pé a máa wọ̀ lẹ́pa ẹ pé ẹgbẹ́dọ̀ ṣe nǹkan gẹ́gẹ́ bí ẹ̀bùn ọwọ́ kẹ fún ọ lọ́wọ́ àbí kẹsẹ̀kẹ́ nínú àdúrà ẹ̀ náà ti mọ̀ pé olíyè yọ ọwọ́ lẹ́ ń tọrọ àti pé ẹni tí Ọlọ́run kọ pẹ̀ tó jẹ́ pé fúnra ẹ̀ lẹ́ ń pẹ́ ìwọ̀n kì í lọ jìnnà irú ìwọ̀n lẹ́wọ̀ ìyá àtàjẹ̀dẹ́ kan kó ìwọ̀n gbá ibi ìwọ̀n apalẹ̀mọ̀ kakó ibẹ̀ kátó lọ sí ibi yẹn kátó la abẹ ẹbẹ kitikiti wọn àtọpa ẹmọ kátó kó ibẹ̀ tó Ọlọ́run kò pè wọn àwọn ọlọpàá wọn yé àìpamọ́ra ayé ní àná wọn kò lè nì tó Ọlọ́run kò lè bójú tó wọn tó gbogbo ohun tí à ń sọ ìrọ̀lẹ́ wọn ń pa kàṣẹ ìtẹ́lọ́run kàn sí fún wọn ná iṣẹ́ ìránṣẹ́ tó yẹ pé Ọlọ́run kò pè wọn iṣẹ́ ìránṣẹ́ ní agbára ẹni Ọlọ́run kò pè ọba ń pera rẹ̀ èmi lè gba ènìyàn léyànjú pé kó padà sẹ́yìn kó jẹ́ ọmọ ìjọ fọlọ́run kó ràn án lọ́wọ́ lépa ọmọ ìjọ ọba wọ̀ pé ọ̀fẹ́ ìṣiṣẹ́ ìránṣẹ́ ìjọ ló wàá pè é àtọ̀ bù ú ju ìgbà ó fi wọ́n lọ́mọ ìjọ. àtọ̀ bù ẹ̀bù tó yẹ pé Ọlọ́run á padà lẹ́yìn fún bó bá gbégbé sẹ́kẹ̀ ẹ̀bùkù lẹ́mọ̀ kan gbogbo ti bí ẹ̀bùkù lẹ́yìn tó Ọlọ́run kọ bó bá tì lẹ́yìn títí á padà lẹ́yìn ẹ̀ lọ́ka náà wọ̀ pé irú ìwọ̀n lẹ́ ń dájọ́ ná tẹ́ka tó ń fún ẹ̀tù kan. gbogbo àwa náà ìyá Ọlọ́run kó pé ìyá ń fọ́lọ́ Ọlọ́run ti pèlè ẹ̀kẹ́sì ara ẹ̀kẹ́sì ara o ẹ̀kẹ́sì ara fún ẹ̀yìn ọ̀bọ́lọ́run bá padà kó lè fún oníwẹ́ àjábọ́ bàbá àwọn náà ti sáré ó ti sáré àmọ́ máa bí ìgbólóhùn kan ẹ̀yà sọ kílóhùn nínú ìpè kẹta yẹ ìpè yẹ àṣẹ yówó náà mọ̀ ọ́ ìgbàjú gbogbo ẹni lọ́lọ́run pé gbogbo ẹni náà lọ́tọ́ ní àṣẹ kan náà. nínú ìpè kẹta yẹ ìpè ìkẹyìn yìí gbogbo ẹni àfọ padà lọ sílé ìkẹyìn Ọlọ́run àpẹgbẹ kò sóní yẹ kó kàn lọ́kàn la máa pè ní tìwẹ́ yá padà sẹ́dọ̀ mi tìwẹ́ yá padà dàn ìyẹn ló ní ọ̀kẹ́sì pé ìpè wọ̀ fún gbogbo ìwà tó jẹ́ ìpè ìkẹyìn oníkálukú ó dáwọ́lé ohun tí ó dára fún kó lè gbọ́ ìpè yẹ kó lè dé ilé ibi tí ó yẹ kó sinmi sí ìyẹn lè pẹ́ kẹta. ó dín mi lójú mo ṣe bí bóyá ìgbà ìsọ̀rọ̀ omi náà ti lè gbàdúrà omi yẹ ọjọ́ ìgbà yẹn ti lè gbogbo ẹni wọ́n náà pẹ̀ omi ń kó ìjẹ́ oyè kan omi náà ti lè gbàdúrà ọ̀yà mo pàṣẹ fẹ́ jáde. ìpè kẹ́yìn ó lè pẹ́ yẹ ìyẹn wà náà wo ìfihàn bàbá wo ìwé ìfihàn orí 11 ẹsẹ̀ kejìdínlógún sí èkejìdínlógún tí wọn bá ka ẹbẹ ìwọ̀n rí ọ̀dà ìyẹn kò ní tètè kan ní àmọ́ kò sọ ní pé ìyẹn kankan àmọ́ kò ní tètè kan ní. àmín lójúmọ́ ètò ní gẹ́gẹ́ pé ń ṣe ń gbádùn ìwà lórí ìkànnì Ọ̀sọ́lọ́ TV ìmọ́lẹ̀ ìgbogbo ọmọ Nàgó lápapọ̀ òun náà lẹ́ ń jẹ́ gbẹ́radùn ẹ̀yìn bàbá ntẹ́kẹ́ lọ fún ní nọ́mbà yìí bóyá àfi pé yín ká tó gbá mọ́ gẹ̀lẹ́dọ̀ yín àbí òmìnir ṣúkà ńlá lákàn ló jẹ́ ń bá àwọn èèyàn ṣe àárín
ìmọ̀fọ̀lẹ́ bí dín bá àwọn ìrìnàṣẹ́ àrò tó bẹ̀rẹ̀ lójú àlà ṣé kò ṣòro àti ń pè mí náà. bó jẹ́ ń bá àṣẹ ọlọ́run rìn lójú àlà omi ẹ̀ ń yọ sí ìṣẹ́gun ní ọlọ́run fi ṣẹ́gun fún olúwa kan mú un sábẹ́ àkọsọ ìpè yọlẹ̀ tí bá kọ́ na ajágá ìdílé. bó bá ń sùn kábàámà rẹ̀ ẹ̀rọ àlàyé bó bá ń rọ̀ bó bá jẹ́ àlàyé pẹ́ẹ́pẹ́ ẹni àwọn ìránṣẹ́ ọlọ́run tí olúwa á pè ni wọ́n ti fẹ́ ìyéyò ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ ìyéyò ogun ló fi ṣẹ́fẹ̀. kí pé mo ti ń nálàkẹ́ tí ìránṣẹ́ ọlọ́run mo ti di ìránṣẹ́ ọlọ́run. ṣe bẹ́ẹ̀. àtọ̀ bàbá rí lóní mẹ́ẹ̀sù kálẹ̀ làákọ́rí mọ́ọ̀lé orí ìránṣẹ́ ọlọ́run kan ní gẹ́gẹ́ pé ẹ̀wẹ̀ fún náírà ní kẹ́ máa fu ìwé hàn mí wà bí kẹ́ fu adó akọ mi irú yẹ bó bá lè tù bá. bó bá jẹ́ ń fu ìwé kọ́ ẹ̀ bó jẹ́ ń gbéwèé sọ́fẹ̀ ìyẹn ń dì sí o ti ń túmọ̀ sí olúwa ti ń pàdé fún ẹni yẹ pé òfin ìrìn àléṣẹ́ jáde. gbogbo ẹni náà yẹn ń wo wa lásìkò ẹwẹ yìí ọlọ́run kò bá ìpè yẹn mẹ́fọ̀ lọ́lọ́run pè hàn ẹ dákun nítorí ọlọ́run kájọ mú un lò kẹbìrún ọba náà lókè kẹbìrún ẹ má jọ fún gbọgbẹ bàbá ẹ fún ní nọ́mbà yín. ok nọ́mbà mi tí wọ́n lè pè mí sí orí ẹ̀ lákọ̀ọ́kọ́ wọ́n lè pè mí sí 1-8 7 8 0 àti 8 bí àwọn ẹtì nàìjíríà bá fẹ́ kẹ́ wọ́n fò +229 sí o wọn kọ́ wá pé 97 79 74 08. òun náà lẹ̀ gbọ́ ọ̀ nọ́mbà bàbá òun náà lẹ̀ gbọ́ yìí o lórí ìkànnì Ọ̀sọ́rọ̀ web radio bó jẹ́ fi pé aláṣẹ ọ̀tí olùdarí ojúlé iṣẹ́ yìí fún ayẹyẹ bóyá ṣọ́ọ̀ṣì ni lẹ́ ń ṣe àjọ̀dún lákún lẹ́fẹ́ ìfú Ọ̀sọ́rọ̀ TV kó wá lọ́dọ̀ yín fún ká gbé gbogbo ẹ̀ ká gbé ìṣeré ayélujára fúkúrúkú kó máa wo ìpè ìjọ yín ń dùgbà àbí ẹ̀yin ṣe bẹ́ẹ̀dẹ̀ náà ni àbí gbéyàwó ó sì jí kó mọ̀ náà lẹ́fẹ́ ká gbé ìṣeré ayélujára fúkúrúkú kó máa wo ẹ pé ọgá mi ṣe nọ́mbà 97 22 01 23 nọ́mbà ọgá mi náà nẹ ẹjọ ẹ bá fi pé hàn ẹ wọn kọ kéré àbáyé níbi yẹ wọ níbi gbogbo ibi kí bí ẹ bá ti wà ẹ̀yin pé ní àjọ̀dún lẹ fẹ́ ṣe lé ṣọ́ọ̀ṣì ni o àbí kọmọ ni o àbí gbéyàwó ni o ẹsẹ ti pè àbáyé ká gbé jáde kété àkógbá nǹkan àmọ́ àkọlẹ ṣe mára máa gbé bóyá ẹ fẹ́ pé omi náà ọ̀hún tá mi náà fúkẹ́ gbanilímọ̀ọ́kà bẹ́ẹ̀ fẹ́ ṣe ìpolówó náà ni ẹ pè mí sí 67 22 03 05 yẹ ẹ̀fà èjì odò ẹ̀ta odò àrò èrí ìkànnì Ọ̀sọ́rọ̀ TV òun náà lẹ́ ń gbádùn bàbá yìí fún ní ládùúgbà ká máa lọ. ọlọ́run tó pọ̀ lẹ́pọ̀ àti agbára ìwọ lọ́ba ìbẹ̀rẹ̀ àti ọba òpin ohun gbogbo olúwa gba ìjọba. àmín. iléeṣẹ́ yìí mo sọ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ kò ní dànù. àmín o. òkè níléeṣẹ́ yìí máa lọ. àmín. nígbà díẹ̀ sí ọlọ́run ìpè tó gbé àwọ̀ sánmọ̀ ga lórí ilẹ̀ yóò gbé iléeṣẹ́ yìí ga. àmín. olùdásílẹ̀ yìí òkè la máa lọ kò ní jákulẹ̀. àmín. ìwọ tó jẹ́ olóòtú ọlọ́run yóò gbé ọ dúró. àmín. ìyanu ó dẹ̀ ṣẹlẹ̀. àmín. etí tó bá ti gbọ́rọ̀ yẹ tójú tó bá wọ ìwọ̀n gbóhùn rere ṣe. àmín. Jésù olúwa wa. àmín. ìkìlọ̀ mi fún gbogbo àwọn ènìyàn lè pé rí i pé olúwa pè ẹ́ kó tó jáde kí o má fún ìyà jẹ ara ẹ̀ yóò sì dára fún yín. àmín lórúkọ Jésù. àṣẹ ìpè ìwé náà àṣẹ owó nana ìpè ìwé náà là yí rẹ wò ó náà là wò lásìkò yá owó yìí wọn sì ti bá níyàn náà wọn ti gbà nílé mọ́ràn kájọ ṣọ́ọ̀ṣì àwa náà yọjọ́ fọ́lì yá ń dìde lọ́wọ́ yá ń ti rí mọ́gàlì ẹ̀gbọ́n ọlọ́run pé mi náà ọlọ́run pé mi jí pé owó àwa ń dìde ìpè owó nítorí ní ọlọ́run pé ìpè yóò pé ìpè owó ni owó ní wọ̀ òun náà lè fún kájọ ṣọ́ọ̀ṣì o á dà á sùn títí dìgbà mẹ́rin omi ọtí àtọjọ pọ̀dé gẹ́gẹ́ bí oyin o ẹ̀yin ọ̀gá mi lè máa sọ lè má ṣe burúkú o torí bálọ̀ àbọ̀ ń bọ̀ àbọ̀ burúkú kò ní bá omi ọtí ó dìgbà. Ọ̀sọ́rọ̀ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.